ثم الصلاة والسلام على رسول الله نبي الأمين محمد بن عبد الله وعلى آله وصحبته أهل الله. إخوة الإيمان، إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أدبني ودولا وباوة أبتي وتصودي أسكري ọba náà lọba tí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ìrọ̀rùn fún wa láti jẹ ìta àtúnṣe tànánà pẹ̀lú àánú rẹ̀. èyí tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí náà kọ́lọ́ musa ìṣàánú wa ń bẹ̀, kọ́lọ́ mọ́jà á sì sọ, kọ́lọ́ mọ́jà á sì gbọ́, kọ́lọ́ wọn kọ́ musa wọlé agbára rẹ̀. àǹfààní tá a fẹ́ rí nínú ìjókòó yìí òun náà ni àti súnmọ́ lọ. kọ́mọ́sọ̀ ìjókòó yìí ní sábàbí tá a fi jìnnà sọ́lọ̀. kọ́lọ́ wọn kọ́ musa wá jẹ́ àṣírí ayé bẹ̀ bí alìkìyàmọ́ náà kọ́lọ́ wọn kàwá káwọn ẹni rẹ̀. a'lamul malaika, àgbáńlá ayé àwọn màláìka wọ́n máa pè wọ́n ní angel. àwọn màláìka táwí ibadun, definition màláìka ibadun, ẹrú ọlọ́run ni wọ́n. tí wọ́n bá ti pèèyàn lẹ́rú ọlọ́run, ìtumọ̀ ẹ̀ ni pé ìwọ àtàwọn màláíkà tọjọ́ mi èèyàn bákan náà lẹ́yìn méjèèjì lọ́dọ̀ Ọlọ́run. laysa lahum shay'un min khasa'is-illah. gbogbo tọ́lọ̀ ń fi ń di Ọlọ́run látara ìdarí ayé àbí ìdarí kíní kan nínú ayé tọ́jọ́ pọ́lọ́hún nìkan ní fi ń jọ́lọ́hún. Ọlọ́run ò gbé fún màláíkà kan wípé kó máa ṣe pẹ̀lú agbára rẹ̀. bí ìbájọ́lọ́ ní ń dá nǹkan rẹ̀ darí, bí ọ̀dá màláíkà tẹ́lẹ̀ náà yóò máa darí gbogbo nǹkan. àwọn màláíkà tí a wí jama lahum haqiqa, wọ́n bẹ̀rẹ̀ bá a ṣe fìdí àlìjánu múlẹ̀ níjọ́ ní ìgbé àwọn àlìjánu ń bẹ. iná ìlàtọ́ fẹ́ fìdí àwọn màláíkà afẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn màláíkà ń ṣe kiri, àwọn màláíkà ń bẹ. tẹ́rẹ́ ni tí ó bá gbà pé màláíkà ń bẹ, àwọn ọ̀fẹ́sì ní ẹni kọ́mọ kẹrùn, kọ́mọ gbààwẹ̀, kọ́mọ lọ Mákà, kọ́mọ ṣe sàárà, kọ́mọ ṣe sẹ́rẹ̀ kan torí Ọlọ́run ò ní ṣe kiri, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀. torí pé ọ̀kan nínú ìmánì tá a gbọ́dọ̀ ní ó ti bọ́ ọmọ lọ́wọ́, níbo sì ti bọ́ ni ó di ọ̀ranyàn tí gbogbo sẹ́rẹ̀ ó ṣe kiri kó di ti ọba jẹ́. Ọlọ́run bá sẹ́ni kọ̀ọ̀kan wájú. al-imanu bil malaika huwa al-maqsudu bihi huwa al-i'tiqadu al-jazim بأن لله ملائكة موجودين مخلوقين من نور ولا يعصون الله ما أمرهم وأنهم قائمون بوظائفهم التي أمرهم الله بالقيام بها. nínú gbàgbọ́ àwa mùsùlùmí òun ni pé màláìka bẹ. ìgbàgbọ́ nípa màláìka yìí kìí ṣe ìgbàgbọ́ pé wọ́n ní màláìka ń bẹ, bọ́yá màláìka ń bẹ, ó súnmọ́ kí màláìka ń bẹ, ọ̀pọ̀sibù kan màláìka. ìgbàgbọ́ pé màláìka ń bẹ lẹ́yìn tí ìgbàgbọ́ ní ó rinlẹ̀ tí ò ní síyè méjì ń bẹ, òun ní jẹ́ pé yẹn ní máa ní pẹ̀lú Ọlọ́run. الدليل على وجود الملائكة àti sọ fún wa pé kìí ṣe gbogbo ń tà bá rí
òun ni ò sékìrì òun ni ò sí àtẹ́gùn tátẹ́gùn ò sí lọ́wọ́n fẹ́ sínú táyà rẹ̀ owó tó lọ fún ọ pé dákẹ́ bá wọn fàtẹ́gùn sí tọ́wárì àìtẹ̀sán lọ́wọ́ lókè wáyé kọ́lọ́ mọ́jà ajá bọ́lẹ̀ bí wọ́n ti ń bọ̀ wá lẹ́sìn kò sẹ́ni tó ń pè lókun iná ní kálukú ṣe kí ni. abẹ́ni tí ó gbà pé kò sí iná ń bẹ nítorí pé òun ò rí á ní kọ́dà kù táwọn múládà fún kọ́ bá fi fọwọ́ kàn yẹ wọn ni kò sí fọwọ́ kàn àwọn àni kílódé tó jọ fọwọ́ kàn oníná ń bẹ ń bẹ sọ wá rí náà. àìrí màláìka ò gbọdọ̀ ṣàkóbá fún ni láti máa sọ pé ò sí màláìka. Allah lọ́kọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀ràn àyàn ni kẹ́ ẹ nígbàgbọ́ sí ọlọ́run ọba wa Allah kẹ́ ẹ sì nígbàgbọ́ sí tírà ọlọ́run kẹ́ ẹ nígbàgbọ́ sí màláìka kẹ́ ẹ nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run Suratul Baqara àyà 285. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọn ni ba'da a'udhu billahi minash shaitanir rajim. amana ar-rasulu anabi Muhammad nígbàgbọ́ bima unzila ilayhi pẹ̀lú Al-Qur'an ta sọ̀kalẹ̀ fún min rabbihi látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ló ti wá o wal mu'minuna gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ayé kullun ìkọ̀ọ̀kan wọn amana billah wọ́n gbà pé Ọlọ́run ń bẹ wa malaikatihi wọ́n gbà pé màláìka ń bẹ ìgbọ́dọ̀ tó ti máa mú sọ. jàmá mùsùlùmí ẹni tí ó bá ti gbà lẹ́yìn ìgbà tá a ti mú àyàwó fún un Kùránì tọ́lọ́kọ̀ bá aláǹfẹ́rẹ́ nílẹ̀ yìí kí ló ń tọ̀ wọ́n kí ló fẹ́ dáhùn ọ̀fẹ́ di kèfèrí nù kọ́ ló má ṣe wá kèfèrí. Odísọ́lá Muhammad sallallahu alaihi wa sallam nígbà wọn bèèrè lọ́wọ́ Ànábì pé kí ló ń pè ní ìmánì ẹ̀gbọ́n tó wí antumina billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhiri wal qadari khayrihi wa sharrihi. wọ́n bí òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní rí Ànábì mọ́sá ṣàlàyé kí ní jẹ́ ìmánì fún wa lẹ́yìn tọ́lá wọn bá máa wọ́n rí fáàsì lọ́pọ̀lọpọ̀ gbà pé yá ayọ́ lẹ́dínà ámànù Jibrilu ń bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé kọ́ ṣàlàyé ìmánì Ànábì ní ìmánì antumina billah ọgbà pọ́lọ̀ ń bẹ wa malaikatihi ọgbà pa màláìka ń bẹ. àdéhùn yìí náà jẹ́ oyé wa pé Ànábì fìrẹ lẹ pé màláìka ń sẹkẹ màláìka wa ó di mélòó jama ó di méjì àdéhùn lẹ́yìn kọsẹni tó ti kéwì lè kéwì kọlá public school wọn kọ wọn ní pillars of faith àbí ẹ̀rí ẹlẹ́kẹta ọlọ́run bá ń sọ nínú chapter 4 Suratul Nisa ayah 138 ọlọ́run ní wa man yakfuru billahi wa malaikatihi wa kutubihi ẹni ọba ṣe kèfèrí pé kò sọ ọlọ́run wípé nature ní gbogbo táwọn òyìn tí wọ́n rọ́lọ́ sin is believing ẹni ẹ bá fi lè wípé tó ní ọ̀sán lọ́hùn Allahu akbar wa malaikatihi ẹni bá disbelieve pé kò sí màláìka wa kutubihi wa rusulihi tó ní tẹ́lá kan sọ̀kalẹ̀ ọlọ́run rẹ nìkan ń sẹ́lá àwọn òjíṣẹ́ ọlọ́run wal yawmil akhir kọ́sọ́jú ẹgbẹ̀yìn faqad dalla dalalan ba'ida ọlọ́run bá ní ó ti sọnù síbi wọn ò di ní rí ihe bọ́lá bá ní ọ sọnù ìsọnù náà jí ipò aláàní ròyìn bó ṣe jìnnà tó tàyọ̀ wá ní níbo lẹ́nu fẹ́ rí ó ti dẹ́gbẹ̀ẹ́ tí máa ń jiyàn gbé òsì màláíkà bígbà tí ń jiyàn gbé òsì ọlọ́run. Chapter 4 verse 138 hakikatul màláíkà bó wà ní màláíkà náà rí bó màláíkà rí gan-an ẹ sábà bí mo ṣe rí báyìí kálukú sì dá bàbá rẹ̀ màtí yẹ kálukú mọ́ mẹ́ kálukú mọ́ rẹ̀ ẹ máa ládùúgbò bó màláíkà náà rí àwọn àǹfààní bí màláíkà ṣe rí gẹ́lẹ́ mimma sta'athara Allah subhanahu biha ọlọ́run ọba nìkan òun lọ́mọ bí màláíkà ṣe rí.
tí wọ́n kàn nígbàgbọ́ náà ní tètè ẹ̀ ipe wọn ṣe kíni ipe wọn wà. wa hadhihi aqidatu ahli sunnati wal jama'a eléyìí ni àdìsọ́kàn àwọn ahli sunna ipe màláìka ṣe kíni màláìka ń bẹ. mimma khuliqu aw mata khuliqu nígbà wo la dá wọn. khuliqu qabla nabiyyillahi Adam ká nabi Adam tó wáyé láti tẹ́ wọn màláìka. lọ́lọ́wọ́n fi sọ nínú suratul Baqara àyá 30 ọlọ́wọ́n bá ní wa idh qala rabbuka lil malaika nígbà tó lọ́wọ́n bá rẹ̀ ń sọ fáwọn màláìka inni ja'ilun fil ardi khalifa ipe mo fẹ́ fi àlífà kan sórí ilẹ̀ tí wọ́n máa darí eré ilẹ̀ lọ́mọ èèyàn. qal àwọn màláìka qalu ataj'alu fiha wọ́n ní ìwọ Ọlọ́run Ọba ọ̀fẹ́ fi sórí ilẹ̀ man yufsidu fiha àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ wa yasfiku dimaa àwọn tí wọ́n máa dẹ̀jẹ́ lẹ̀. wa nahnu nusabbihu bihamdik àwọn ń ṣe subhanallahi fún wọ Ọlọ́run à ń fọ̀ ọmọ à ń dárúkọ rẹ wa nuqaddisu laka à ń sàfọ̀mọ́ rẹ kí lọ́lọ́ sọ fún wọn qala inni a'lamu ma la ta'lamun Ọlọ́run bá ní èmi máa ń tẹ̀yìn ọmọ o mọ́ máa ń tẹ̀yìn ọmọ nínú àyà yìí kí là ń gbọ́ yé ń bẹ̀ ipe wọn ò tí ì dá ànábì Ádámà táwọn màláíkà ti ṣe kíni tí wọ́n ti ń bẹ̀. mimma khuliqu àwọn màláíkà táwọn awé yìí látara kí ni a ti dá wọn khuliqu minan nur a dá wọn látara ìmọ́lẹ̀ òdìsọ́lá Muhammad sallam nínú Fathul Bari ìdí ẹlẹ́kẹfà ojú owó 236 àmì 232 rádà 232 ní ìdí ẹlẹ́kẹfà nínú Fathul Bari òdìsọ́lá Muhammad sallallahu alaihi wasallam ní sọ nínú sọ Bukhari pé khuliqatil malaikatu min nur adáwọn màláìka adáwọn látara àmàlẹ̀ wa khuliqal jannu min marijin min nar adáwọn àlùjànnú èṣù adáwọn látara iná tí ń dò fèrèfèrè tí ò ní èéfì tí ń jí máa ń dóhun ní kálukú ọmọ pé má débẹ̀ o ìbẹ̀ láti dáwọn àlùjànnú àwọn èṣù ló ṣe jẹ́ pé ibi iná bá wọ̀ bó iná máa ń tó nǹkan ṣe yóò bá bẹ̀ jẹ́ ni wọ́n bá fi iná gbóúnjẹ kaná tó bá ṣe àtúnṣe kí náà ṣẹlẹ̀ àmọ́ kò sí tọ́lọ̀ dájú burú tó láǹfààní ó fi jẹ́ pé ìyàtọ̀ ga jù nínú tọ́lọ̀ ọlọ́wọ́ fi jẹ̀yìn náà kí ló pè iná ni tọ́lọ̀ wọn jà bá wọn wọ́bẹ̀. a dá àwọn àlìjẹ̀nu látara ná ó fi jẹ́ pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wọ̀ ná àlìjẹ̀nu wọn mọ̀ sí kíni òun ni wọ́n máa tẹ̀lé. wa khuliqa Ádámù mimma usfa lakum àwọn adá ànábì Ádámù látara yẹ pẹ̀ sífàtuhum àwọn ìròyìn wo ló wà lára màláìka makhluqatun nuraniyya ẹ̀dá tá a dá látara àmọ́lẹ̀ ni wọ́n laysa laha jismun maddi báwa ṣe ń rí yìí bẹ́ẹ̀ kí màláìka rí o yudriku bil hawas al-insaniyya gbogbo tí wọ́n ń ṣe àwa kí ń ṣe àwọn màláìka ẹ máa rí àwa kì í rí àwọn màláìka àwa máa ń jẹun àwọn màláìka yìí jẹun àwa máa ń mu àwọn màláìka yìí mu àwa máa ń sùn àwọn màláìka yìí sùn nǹkan máa ń sún àwa tá a táyàdì màláìka kan táyàdì lè ní sẹ́rẹ̀ rí ń ṣiṣẹ́ lọ bí aago ni. àwọn táwa wòye lẹ́yìn sùn kalibashari wọn ò dọ́mi èèyàn o la yatazawwaju àwọn ìfẹ́yàwó mutahharun min ash-shahawat al-hayawaniyya adùn kan yìí gbé wọn débi tí wọ́n máa wá lọ lè ṣe gọ́gọ́ tẹ̀lé nǹkan kan bí màláìka wọn lọ́wọ́ fẹ́ kọ́lé màláìka ti lọ́wọ́ lọ́wọ́ fẹ́ kẹ́ bò ní nǹkan wọn ò ní bùkátà tó ju kásìn ọlọ́wọ́ bá wọn lọ. munazzahuna anil atham wal khataya wọn afọ wọn máa ń bí ẹ̀ṣẹ̀ màláìka kan dáná rí kò sí màláìka tó lọ́n bá rí àbí tá a bá ń ka àwọn ìtàn rádaràda àwọn Israiliyat àwọn ìtàn àgbélẹ̀rọ àwọn ọmọ Israẹli wọn ní màláìka kan sẹ́yìn lọ́n bá rí màláìka kan òun àti yòókù rẹ̀ wọ́n lè jíṣẹ́ kan lọ́wọ́ ọ̀ràn wọn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o. àmọ́ nínú agbára ọlọ́run ọba wa sọ bí wọ́n ṣe rí yìí táwọn ọmọ yìí yóò wá yí wọn padà sí kí wọ́n déèyàn tọ́wọ́ wọlọ́
wọ́n di èèyàn tó bá wù ọ́ lọ pẹ̀lú agbára àtàlẹ́jàmá sáwọn ni wọ́n ń yíra padà fúnra àwọn kọ́ aláàní sẹ́kìn òun ní yí wọn padà wọ́n ní ẹ̀rí alákọ̀ọ́kọ́ lérí ẹ̀ tá a bá wo sọ́tù Maryam aya 16 dé 18 ọlọ́run bá ní wọ́n ti kúrú fil kitabi Maryama eré ànábì máa rán wọn létí ìtàn Maryam ìyá ànábì Isa táǹpẹ̀ ní Jésù. إذ انتبذت من أهلها مكانا شرقيا ó kò láàrin àwọn ẹbí ẹ̀ ó wá gba orí òkè mọ́sálásí ó wá lọ lè dúró yàrá kan bẹ̀ ní ìrántí ọlọ́run ọba فاتخذت من دونهم حجابا ó sì fi aṣọ àbí gàgá kan ó fi di rẹ̀ mọ́bẹ̀ tẹ́nìkan kan ò ní rí فأرسلنا إليها روحنا ó wá bọ́ sílẹ̀ wọ́n ló ní bùkátà kan tó fẹ́ bíyá nísàlẹ̀ ọkọ̀ sísàlẹ̀ ní wọ́n rìn lọ́nà ọgbà mọ́sálásí ní ruhana Jibril farisanna ilayha ruhana abáran Jibril sí fatamathala laha basharan sawiya ó sì yí padà ó sì di bashar ó di èèyàn odidi ọkùnrin sawiya tó pé pérépéré. Sọ́tù Maryam aya 16. Ní Maryam fi sá fún pé ọlọ́run sọ mi níbi aburú arákùnrin tí sẹ́kì tí ń bọ̀ yìí o. Inni a'udhu bika in kunta taqiyya. Ọ̀daràn lẹ́ni yọ jẹ́ o bọ́bá wá jọ́ dára o mo fọlọ́run bá mi wá sọ́kùn bí aburú rẹ̀. Àṣekè sọ̀dá àṣepàlàyé kan lọ́nà tọ́lọ̀ ń yí padà tó di kíni tó déyàn nígbà ní màláìka lè dèyàn gbà àwọn bó ṣe rí ní màláìka rẹ̀ ẹnìkan kan máa gbà àtọ́lọ̀ nìkan. òun náà ibi Mariam náà mọ̀ pé màláìka ni ara kọ̀kọ̀ náà tó nígbà àmọ́ kọ̀kọ̀ òun kò mọ̀ pé màláìka ni. òun lọ́sọ̀ wá ní òjíṣẹ́ ọlọ́run ni mí wọ́n ní ká wá fàtẹ́kùn sí ọlá ni pé ó bí màá yánu kan ibi tí ń sá lọ́ntẹ̀ lọ́ba fi atẹ́gùn sí atẹ́gùn wá wọlé láti ọlọ́wọlé lábẹ́ jàlúbàbò ẹ̀ ọwọ́ rìn lọ ó sì lọ́jọ́ kó sábẹ́rẹ̀ atẹ́gùn lásán náà wọ́n fẹ́. bá nàbẹ yìí sase wáyé òun ò ní bàbá àyẹ̀wò ní bàbá rẹ̀ kò ní àmà pé lọ́lọ́ àbí ká máa pé lọ́mọ ọlọ́run ànábì ádámà gan fún rẹ̀ wọ́n ṣe wá ní bàbá kò ní kíni kò níyà kí láwọn kù àbí lẹ́yìn ọlọ́run kí ló dúkù abájọ ẹ̀kan lọ́lọ́ kí láwọn wá pé ànábì ádámà tó ń ṣe níyà tó ní kájọ wá pé àwọn àtòun jáde ní ẹ̀fọ́ta ànábì ádámà láì ṣe kó lóyún ọkàn jìnnà lọ́ba ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níbo lẹ́yìn ti wá o ọlọ́run ní ara rẹ̀ náà mo ti yọ sí mo dára ni ara mi kọjá aká lóyún. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì láti mọ̀ pé Jìbìrìlù ní máa yí padà àwọn màláíkà máa ń dẹ̀dá arákùnrin kan tó yọ táwọn sàhábà tá a sọ̀tàn rẹ̀ ń jóni tá a ní inú orí rẹ̀ ṣe kíni ó funfun àbí ó dúdú aṣọ rẹ̀ ṣe kíni ó funfun Jìbìrìlù gbẹ́gbẹ́ àjọ wa ó ní tiwa ó ṣe kíni ó ní tiwa ó sì wá sí wá sí fáwọn sàhábà ó wọ sọ funfun arákùnrin pé sẹ́ni àjò torí gbogbo eruku sí ní ara rẹ̀ àwọn kan ní bọ́ọ̀lù ọkàn yọ ọlọ́ọ̀kan lóòótọ́ ni wọ́n mọ̀ gbàgbé débẹ̀ ní máa ń sàlàyé fún anabi sọ anabi kí ni jẹ́ Islam kí ni jẹ́ iman kí ni jẹ́ ihsan nígbà ọlọ́ta anabi ní jìbì Umar ìjọ ọmọ ẹni tó wá lẹ́ẹ̀kan tó wá sàlàyé ẹ̀sìn fún yín ó ní Allahu wa rasuluhu a'lam ó ní ọlọ́wọ́ àtẹ̀yìn náà ní o fa innahu Jibrilu lọ́wọ́ lẹ́kan ataakum li yu'allimakum dinakum ọ wá láti wá sàlàyé ẹ̀sìn fún yín gbogbo wa ni ká lè ra translated Quran àti hadith
káwá lọ lè ka hadith yẹn ànábì lọ́wọ́ akọ yín lẹ́sìn yín gbogbo tó bá ti wà ń bẹ̀ òun lẹ̀sìn tí ọlọ́run rán ànábì pé kò wá sí láyé bẹ́ẹ̀ ni káwá ti fi wọ́n ṣẹ̀ṣẹ̀ kan pé kò wá sí ọ wà ní ẹni lọ lè wo tíra àdìsí yẹn náà nítorí àfa àròdàròdà ti ṣe kíni wọ́n ti pọ̀ lórílẹ̀ ayé tó bá ti wá débẹ̀ torí pé èyí tó ń pè wá sí ọjọ́ tó wà ní ibi eléyìí ìwọ ni o ti bọ́ sójú ọ̀nà àmọ́ wọ́n tó di bọ́ọ̀lù wọ́n bá pé igi ọ̀pẹ táwọn olóòkàn yìí lọ́lọ́run fẹ́ lòmí àníṣe ìṣọ́wọ́n bàbá wọn ní ká máa pè bẹ́ẹ̀ ẹgbẹ́ ní sọ̀hún ẹ̀yìn rí táwọn bàbá rí ọ̀pẹ ń gan lọ́lọ́run nígbà ìdìbò ìlú wa sọ̀rọ̀ pé ọlọ́mọdé aṣọ lọ ọdún mélòó jẹ́ máa ọdún méjì láti mọ̀ pé ọlọ́run a máa yí màláíkà di kíni ẹ̀dá èèyàn ẹlẹ́kẹta alẹ́bìkan lè sin jànáza kan wọ́n wá sí ìkútọ́ òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam alẹ́bí wa ń lọ lọ́ọ̀kan àwọn sàhábà dóde wọ́n sáré pé ẹnìkan náà yọ lọ́ọ̀kan wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ fáá nígbà wọ́n sọ̀rọ̀ tán alẹ́bí dágbére fún arákùnrin náà ọ̀pẹ̀ ìdá alẹ́bí wa bá wọn sàhábà pàdé ipe ẹ̀jẹ̀ á máa lọ lé o alẹ́bí wa ní mazala Jibrilu yusini bil-jah hatta dhanantu annahu sayuwarrithu arákùnrin tẹ̀lé ti ń bá sọ̀rọ̀ ta pẹ́pẹ́pẹ́pẹ́ lẹ́ẹ̀kan Jibrilu ni o ní wọ́n ń ṣe wáàsí fún mi ń sì ń gbà mí wárà èyí sì ń kìlọ̀ fún mi nípa níbọ̀ mi mùsùlùmí ló jẹ́ ni o kèfèrí ló jẹ́ ni o bọ́gìbọ̀pẹ̀ ni o kìrìsìtẹ́nì ni o kọ̀lẹ́sì ni o bídíà ni o tọ́ba ilé jẹ́ níbọ̀ ní tẹ́ ẹjọ́ gbalé abẹ́ẹ̀jọ́ wà lẹ́kùnlé ara yín ẹ má ṣàbùrú fúnra yín o. ọwọ́ àtẹnumọ́ ọ̀rọ̀ yìí títí bá títí àtàgọ̀nàjù títí mo fi wá rò pé sáyìwá rìpù ìdókù tí ó wù ní pé tí n bá fẹ́ kú o níbi lébọ̀ mi ni ìwọ̀ lọ́rùn mi dé kí n pinnu ogún mi fún o àdébìnrin tó kù tó ń retí tí ó sọnù bí wọ́n jẹ̀bi ọ̀pá o wọ́n jẹ̀yà ọ̀jẹ̀ o wọ́n jẹ̀ lọ́rùn o wọ́n bá jó sòro ìwọ náà ti ní ní o wọ́n bá dáa fún lọ́dẹ̀ kí o wọ́n pẹ́ gan rẹ̀ o wọ́n dàbí sójú ọ̀nà rẹ̀ wọ́n pàtó kẹlẹ̀ mẹ́ sílẹ̀ wọ́n gbogbo kàtí ọmọ nílà ìbá àjẹ́ kẹfẹ́ rí ọwọ́ wa yí rẹ́díò sókè ó ní wọ́n gbọ́ orin kódà kọ́ ọmọ jẹ́ Kùránì rẹ̀ ń gbọ́ tó o bá ti ń disturb níbọ̀ rẹ̀ wọ́n ṣẹlẹ̀ jàmá mùsùlùmí aládùúgbò wa ọlọ́run torí ẹ̀ sọ màláìkà dẹ̀dá èèyàn nítorí pọ́fẹ́ sọ̀rọ̀ nípa tání aládùúgbò ẹ̀ ọdún ọ̀nà mẹ́ta tí Jibrilu dìkín lọ́dẹ̀dá ọ̀pọ̀ o kárẹ́kù ń bẹ̀ ni o torí àsìkò ẹ̀yẹ́ màá yá mi nínú ẹ̀sìn wa wa min sifati al-khuluqiyya nígbà míì ọlọ́run á sì dá wọn yọkàn yí wọn padà sí fọ́tò kan tí ó dàbí ẹyẹ tó níyẹ́ àwọn ẹyẹ wọn wá tún wá ju ara wọn lọ ọlọ́run sọ nínú sọ́tò Fátir ayẹlẹ́ kọkànlá ọlọ́run ní alhamdulillahi fatiris samawati wal ard ọpẹ́ fọlọ́run bá tó dá sánmà tó sì dálẹ̀ ja'ilul malaika ọba yìí náà lọ́dọ̀ àwọn màláíkà rusula ọ̀rọ̀ àwọn ń sẹ́ òlí ajíniha àwọn míì àmà níyẹ̀ nù wọn mádínà oníyẹ̀ méjì ń bẹ wàtúndàlàtà oníyẹ̀ méjì eléyìí ní méjì eléyìí náà ní méjì wàtúndàlàtà oníyẹ̀ mẹ́ta wàrúbá oníyẹ̀ mẹ́rin. ó sì lè yẹ sídùú fún àkàlìkì máa yà ṣá òun á tún da ìyẹn bu ẹlòmíì tó jẹ́ pé ọlọ́run nìkan ló mọ iye ìyẹn náà ìyẹn kọ̀ọ̀kan sì ní ó tó pàlú kọ̀ọ̀kan rẹ táwọn fẹ́ pàlú rẹ ọlọ́mọdé Nàìjíríà ọ̀pá rẹ táwọn fẹ́ pàdé òhún Nàìjíríà rẹ ìyẹn màláìka yẹ ọ̀kan ti tó ọkàn kì í bọ̀lẹ̀ ń bí ó ti bẹ̀rẹ̀ ó sì fi kàn yókù ó fi bọ̀lẹ̀ ń bí ó parí sí ó sì yí papọ̀ nígbà tá a bá ń lo ata nínú bílẹ́ndà ọ̀tá síbẹ̀ náà nù ìlú ń tán bẹ́ẹ̀ nù
ọlọ́run pa àwọn kan lébẹ̀ báwọn màláíkà lọ́bẹ̀ tí wọ́n yí ìlú iná wọn kẹ́mi bàtí ìṣẹ̀mú bá gbóná tí wọ́n á tún yí padà sínú abọ́. ọlọ́run kan fúnra rẹ̀ ò tí ì báyàn jà ọ̀kan nínú màláíkà ọlọ́rọ̀ o kì í tó wá sí gbogbo òye màláíkà ló ń bá wọn jà ìyẹn ẹyọ ọ̀kan nínú kíni. àwọn sọ̀rọ̀ ọlọ́run ọba òun ní bọ́lọ́ ọlọ́run ọba náà wà. anabi sallallahu alaihi wa sallam abdullahi bin Mas'ud ó ní anabi sọ fún un pé ráà jìbìrì òun rí jìbìrì lù báyìí láwọn sì tún mí àti jàdá ó ní 100 ìyẹ́ 100 ìyẹ́ bó ló wá tó ọba tó wá ránṣẹ́ bó ló tó rúùtù bá tó fún un tó kí wọ́n á ní ipò wọn gbogbo nǹkan ní ma nípò ipò wo lọ́lọ́run fa màláíkà sí ipò wo lọ́lọ́run sí kíni lọ́lọ́run fa màláíkà sí ṣé kò ọmọ sẹ́ni ṣé kò dẹ́bùtì ni ṣé ipò ọmọ ni àwọn kan wá ní àwọn màláíkà àwọn áńgẹ́lì àwọn ọmọbìnrin ọlọ́run nù kò sí ti ń jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run òfin mà làmú yẹ́ ìdíwọ̀ làmú yúlù lẹ̀tẹ̀ mọ̀ fún wọn táwa alùsùnà tá a gbàgbọ́ tá a sì dì mú ìbádùn mọ́kàrámù ẹ̀rù ọlọ́run tá a pọ́n wọn lé abiduna lillah tí wọ́n máa ń sin ọlọ́run walaysa lahum min khasa'is ar-rububiyyah wal uluhiyyah wọn ò ní agbára kan láti darí ìtọ́lọ́wọ̀n ọba darí wọn ò lágbára kan láti fún ẹni tọ́lọ́wọ̀n ọba sékíní wọn ò ní agbára kan láti fún ẹni tọ́lọ́wọ̀n ọba sékíní ẹni tọ́lọ́wọ̀n ọba fún wọn ò lágbára láti. wọn ò ní agbára màláíkà ọ̀lẹ́ni níwájú tani níwájú ọlọ́run la yudabbiruna wa la yud'un àdéhùkà wa nípa màláíkà ni pé ẹrú làwa màláíkà jẹjẹ sí ọlọ́run ìwọ ọlọ́run ọ̀gbọ̀rọ̀ fún màláíkà kò jí láàárọ̀ ọ̀sẹ̀ kan wá ní tó kù ní sùn pé ọlọ́run ọ̀nà tiẹ̀ jìn ẹja máa ń pe àwọn áńgẹ́lì mímọ́ kí wọ́n lè bá mú òṣòro tí ń bẹ lára wa lọ tí wọ́n bá ilé ṣe bẹ́ẹ̀ ó ti dẹ́rẹ́ bọ́ màláíkà ò lágbára kan tó lè sà tọ́lọ́wọ̀n bá ṣe tọ́lá ti fún lálàáfíà ẹni ọlọ́wọ̀n bá fún lówó áńgẹ́lì kan lágbára láti sọ́dọ̀ lówó báwa ṣe ń ra búbú fọlọ́hún bẹ́ẹ̀ làwọn náà ṣe kí ni wọ́n ra búbú fọlọ́hún wọn ò ní bùkátà yọ kábàáyé tó kéré ma tí wọ́n lè bíyá nínú bùkátà wa aka ẹ̀mí kù lára wọn aka ẹ̀mí wa sára ọlọ́run tó dá wọn aka gbà pé ẹrú ọlọ́run ni wọn ọlọ́run pọ́n wọn lé yín sì rán wọn ṣẹ́ wọ́n yé jẹ́ wọ́n yé mu ọlọ́run wọ́n ń sáfù dání wọ́n sáfù ọlọ́run ọ̀tọ̀ o lẹ́yìn ìgbàgbọ́ ta wí ìgbàgbọ́ mi tẹ́yẹ bá tún ní èyí ó sì dán ọmọ náà torí ẹ̀ ọlọ́run bá wọn sọ nínú Qur'an al-Karim nínú Suratul Anbiya aya 19 to 20 ẹ̀gbọ́n tọ́lọ́run bá ń sọ ọlọ́run bá ní wọ́n máa ní ẹ̀yìn dáa gbogbo màláíkà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run la yastakbiruna an ibadati wọn kò sẹ́yìn tó tó bẹ̀ láti ṣègbéraga láti mọ́sìn ọlọ́run wala yastahsirun la yata'abun wala yanqati'un kò wá sún wọn rí kátáyà dìde Mikael bó ní ọ̀rọ̀ iṣẹ́ tí wọ́n gbé fún ó ti rè ní o tí ó rẹ̀ wọ́ níbo láti wá lọ báyìí sí ọmọ ọlọ́run tó ní ká tó máa lọ ọ̀nà àdìgá mo táyà di o láàyè stasiroon ọlọ́run ní tóun dá kọ̀rẹ̀ wọ́n rí báwo bá ní kí wọ́n máa lù yàn wọ́n máa lù lọ ní báwo bá ní kí wọ́n dé yàn wọ́n máa dé lọ ní ọ̀rọ̀ pé ọwọ́ ọ̀rọ̀ mi kọ́ àti ìlú ìlú ọ̀rọ̀ ṣe kí ni kò sí fún màláyíkà wọ́n pa wọ́n rẹ̀ tẹ̀lé pa wọ́n rẹ̀ kẹ́ni kan wá pàdé lójú ọ̀nà kan máa bẹ̀ ọ̀sẹ̀ tí wọ́n máa ń gbẹ̀bẹ̀ lọ́dọ̀ yìí. ìgbàgbọ́ wa sí màláíkà nù láfi ní ká bẹ̀rù ọlọ́run ọba wa ká tó bọ́ sí ọwọ́ ọlọ́run ẹni bá sì bọ́ sọ́wọ́ màláíkà tó wà nù ná kò má rí wọ́n gbẹ̀bẹ̀. yusabbihuna al-layla wan-nahar ọlọ́run ní iṣẹ́ wọn ni pé káwọn kan mọ̀ ṣe subhanallah lóru lọ́sàn-án mọ̀ ṣe subhanallah lọ́sàn-án.
la yaftarun wọn ò dá lórí chapter al-Anbiya aya 19 anabi sallallahu alayhi wa sallam anabi ni atat as-samaa wa haqqa laha an tahitta anabi ni sama ń gbé kí nǹkan máa gbé nǹkan gbé pèé kí ló dé anabi wa haqqa laha an tahitta anabi ni wọ́n tọ́ fún sama méjèèjì kọ́ máa gbé ká máa gbọ́ wọ̀rọ̀wọ̀rọ̀ ẹ máa bí oyin bá ń kù sama méjèèjì anabi ni bí ọlọ́run bá fún yín ní etí gbọ́rọ̀ ẹ mọ̀ ní pín kan kù ní ṣé ẹ mọ̀ bí ìgbà tí wọ́n bá ń ka Kùránì ní mọ́sálásí kí wọ́n tó kírun jímọ̀ ní mọ́sálásí tí wọ́n ti máa ń tètè débẹ̀ ẹ rí i pé ohun kálukú ọmọ ṣe anabi ní sama méjèèjì bí ṣe dúnú wọ́n fi àmọ́wọ́dé arba'in asabi'a anabi ní ìka ayé mẹ́rin yẹn kò sí bí ẹ fẹ́ ti bọ̀ nínú sọ́mà méjèèjì illa wa alayhi malakun sajidun àfikọ́jẹ́ pé ẹ gbọ́wọ́ ní lérí màláìkà kan tó fẹ́rí kalẹ̀ kò sí gáàpù tọwọ́ mẹ́rin ní sẹ́kínì tó lè gbà nínú sọ́mà àfikọ́ gbọ́wọ́lé màláìkà kan tó fẹ́rí kalẹ̀ fọlọ́ níbi wọ́n pọ̀ dé kò sí space fọ́ka mẹ́rin nínú sọ́mà méjèèjì àfikọ́ gbọ́wọ́lé màláìkà. ọ̀rọ̀ kọjá sáwí ẹ̀sìn kan lẹ̀ kọjá kí sáwí. káfíń fún yàn pé wọ́n kùn mọ́ lẹ́yìn àdáta ní gbọ́júmọ̀ láyìnlá láyìnlá wọ́n kùn mọ́ lọ́dẹ dáṣẹ́ inú ilé. ó ní èyí dáṣẹ́ iná sáà ń ṣépè ó ò ṣépè àmọ́ òun ṣe bídíà ọlọ́run ò sì ní gba bídíà kájọ òkú ká máa ṣe papọ̀ ní ọlọ́run rọ kálukú ọjà tiẹ̀ ṣe lọ́lọ́run ṣe kí ni ìlànà mi gbé kalẹ̀ èyí tí a náà bí ògbé wa ló ń gbé wọ̀. kọ́wá jọ lójú kó ní wọ́n ti sọ wọ́n ti láwọn àwọn àkọ́ǹde nígbẹ̀yìn ayé wọ́n máa dí àwọn òjíṣẹ́ Ọlọ́run lọ́wọ́ àtàwọn tí wọ́n rántí Ọlọ́run tí n tà sọ fún un tí a ní wọ́n máa ṣe tí a ní kó o sí lọ́nà tá a nábì ní kó o ṣe kí ni kọ́lọ́n bá lè gbà á. ìbàdàn tó fún mu ọdún ahùn ṣírkù billah àwọn afáàní kálá amálẹ̀kọ́ fọ́ ìmọ̀ wá bùkátà lọ́dọ̀ màláyíkà ìmọ̀ pé ìmọ̀ bẹ́ ìmọ̀ fọlá rẹ̀ tọrọ ọlọ́run wọlá Jibrilu gbàdúrà wa wọlá Mika'ilu gbàdúrà wa ọlọ́run wọlá malakul mauti ọlọ́run wọlá Israfilu kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n bá ti dìbò fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run gbogbo ọlá tí ń lọ step down yóò wá kú ọlá tí ì tán òun náà ní ọlọ́run nìkan òun nìkan náà ó ní. walillahi al-asma' al-husna fad'uhu biha ọlọ́run ní mo láwọn kọ́tọ́ pọ̀ ẹ ti mú kọ́ ní kẹ́ẹ̀tì pè mí kí wọ́n á torí pé mú kọ́ yẹn kẹ́ẹ̀tì àlùbáríkà ọkọ̀ kẹ́ẹ̀tì ọláàrẹ̀ kí wọ́n gbàdúrà ẹ̀. ọlọ́run ní wala ya'murukum an tattakhidhul malaikata wan nabiyyina arbaba ọlọ́run sọ nínú al-Qur'an Al-Imran aya 80 ọlọ́run ní èmi ọ̀rọ̀ ti sẹ́kà sí yín o wípé kọ́ máa pa yín láṣẹ anta tẹ́kọ̀sọ̀lù màláìkà wípé kẹ́ ẹ mú àwọn màláìkà ní kíni wan nabiyyin àtàwọn ànábì ọlọ́run tó ti lọ ádámù àdéhùn Muhammad àríbáàbà rọ́bù kẹ́ ẹ mú ọlọ́run lémi ọ̀rẹ́ nìkan sí yín kọ́ sọ bẹ́ẹ̀ fún yín. bóòlù yẹn ti máa mú yàn lọ́lọ́ bẹ́ẹ̀ yẹn bá ti ń pè é nǹkan kan ẹ̀dọ̀ sọ́nà ó ti sọ nǹkan ó dígé ó ti sọ́dọ̀ lọ bẹ́ẹ̀ yẹn bá ti ń wá bùkátà lọ́dọ̀ tí ì sọ lọ́hùn kí ló sọ nǹkan ó dà ọlọ́run bá ní ayamurukum bil kufr ṣé ṣètọ́ni wọn máa pa yín láṣẹ kèfèrí ni ba'da idh antum muslimun lẹ́yìn ìgbà tẹ́ ti ṣe mùsùlùmí kí lọ́lọ́run rí fàásì mẹ́ọ̀ ìgbìrin rẹ̀ pé ẹ mọ́ mọ́ àwọn ànábì ọlọ́run lọ́lọ́run ẹ sì mọ́ mọ́ àwọn màláìkà ní ọlọ́run ẹ sì mọ́ wà bùkátà kan lọ sí ọ̀dọ̀ àwọn méjèèjì nílẹ̀ Yorùbá ẹ bá lọ lè tú tíra wútúbà Yásìn wútúbà ìsáwáka dàlélù gbogbo àwọn wútúbà táwí
ẹbọ tọ́lọ́run sọ pé wọn ò fẹ́ bí òun ló sundu síbẹ̀ ọ̀pọ̀ ń bẹ̀ bí ẹrù àjíbólí yájẹ́bàrà yá ìlú àjíbólí akínníkàmì ká ìlú yá ṣáṣà yá ìlú yá kábàkàbà yá ìlú yá ọkọ̀ yá ìlú ọ̀pọ̀ ń bẹ̀ nígbà wọn lọ́wọ́ fọ́ nàmọ́ wà láyé gbogbo àwọn tí ra ń dà mọ́kà wọ́n ti bá yà sí náà o wọ́n ti bá sáwákà má débẹ̀ o dànílò àìrá ti má ṣe o ẹni ti sọ fún ànábì ń bẹ wípé ànábì ni ẹni tí ó gbà wọn kí lọ́lọ́run sọ ń bí ó ní àti màláyíkà àti ànábì ọlọ́ ẹ má fọkàn sọ́dọ̀ wọn pé ó ṣe nǹkan kan fún yín èmi gẹ́ nígbàdúrà àtàwọn náà ọ̀dọ̀ mi ni wọ́n ń kọjú sí tí wọ́n bá ní sọ̀rọ̀ èmi ni wọ́n ń sunkún sọ́dọ̀ rẹ̀ bóòlù ẹ̀yìn sọ máa lọ lè sunkún sọ́dọ̀ wọn. nínú dàlẹ́nu wọ́n ní yá ká sọ̀rọ̀ kó mà wọ́n yá kí ní kan dùn mà wọ́n ní ànábì nù wọ́n ní ànábì bínú yẹn bá ń bàjẹ́ wọ́n lọ́ kábàjẹ́ náà lọ bínú yẹn bá ń bàjẹ́ wọ́n lọ́ kábàjẹ́ náà lọ. àwọn tí làtà bàbá wa fi lẹ́lẹ́ Yorùbá nù ó pẹ̀lú adínú sọ náà dẹ̀dẹ̀ oníbàtò kò sọ́yún rẹ̀ ọ̀sọ̀ ànábì dò sàmù tó ń bọ̀ ànábì òtún kẹ́ ẹ máa pẹ̀hún kẹ́ ẹ máa bẹ̀hún kẹ́ ẹ máa sọ pé òun ni kó òun mú bànújẹ́ kó fún yín Ọlọ́run bá ní ẹsẹ̀ kí ni ẹ máa bẹ̀ ẹ̀yọ́ máa yá mi àwọn átìmí kan bẹ átìmí tó dábàá tá a tó púpọ̀ átìmí ni wọ́n yà bí mathematics báyìí wọ́n wà á kọ bí 4 sókè 5 sálẹ̀ 6 wọ́n sà kọ àwọn nọ́mbà sí àwọn nọ́mbà táwọn àṣetánì tí wọ́n rọ sẹwárí ilé tẹ́tí àwọn kìíní mathematics mọ̀ ni wọ́n yà sínú pépà yìí wọ́n wà kọ jìbìlì sápọ̀ òtún wọ́n kọ mí káyọ̀ sí àti wọ́n ti bá. ká má sábà sí wọ́n kọ ìsirabìl sí ìsàlẹ̀ lápá òsì ni wọ́n kọ kankan dá màláíkà kí ni wọ́n fẹ́ ṣe kálọ̀ lè ṣe kí ni wọ́n lè rán lọ́wọ́ o. Allahu akbar adúpẹ́lẹ́ dọ̀ ọlọ́run tọ́lọ́run fẹ́ àsìkò gé àwọn fásún náà ìmọ̀ bàbá ṣe rí ọlọ́run bàbá ṣe rí ọlọ́mọdé adínàkúdà ẹ̀yọ́ màyá mi wọ́n máa ń kọ́ orúkọ màláíkà yìí wọ́n fi ṣe pàrọ̀ wọ́n kọ́ síbẹ̀ àbáṣà yìí di rántí tọ́ adúpẹ́lẹ́ dọ̀ ọlọ́ àní padà rẹ̀ mọ́ wọ́n kọ́ lóko wọn wà owó ní tíra wọn wà ní kọ́ máa fi sápò ìpè accident òtún sékìlì òtún wáyé má lẹ́mìí pé àwọn ó kọ́ta àkóso ọlọ́wọ́ ní alágbára ni wọ́n àwọn tí wọ́n ní pàdé àjẹ́ àbí kan fọ́ lójú mọ́tò tó bá fẹ́ gbá mọ́tò yìí àwọn ni wọ́n dá padà ìdí ẹ̀ sáfì ní kọ́ máa fi sápò náà ìjà ẹ̀mí rẹ̀ kú lọ́dọ̀ gbogbo tó lọ́n dá kẹ́mi rẹ̀ wá wà lọ́dọ̀ ọba tó sékìlì ọba tó dá gbogbo nǹkan tí wọ́n pè ní ìmánì. wọ́dọ̀ ìfowópamọ́ wà àmàlùhùn àwọn ṣé olólùm bẹ̀ wọ́n iṣẹ́ tó sì bẹ̀ wọ́n yìí pàpà dòlà mẹ́nuhù ó fi sọ lánàá o èyí tó bẹ́ kò lè dá ṣe. iṣẹ́ tí Jonathan bẹ bóun wọn pè é Fáṣọlá òun náà ní sẹlẹ̀kọ́ kò lè máa ṣe Àbújá kó tó máa ṣe Èkó iṣẹ́ tí Jonathan bẹ amọ́sù òun ni gbogbo ìtẹ́lẹ̀ ti ṣe lójú títì Jonathan ọ̀rá yìí kọ́ máa ṣe Àbújá kó tó máa ṣe Abẹ́òkúta Ọlọ́run náà láwọn tí ń bẹ̀ ṣe nínú àwọn màláíkà àmọ́ tiẹ̀ tàfọ́ dùlà ọkà fi sọ lánàá kò séyìí tí o lè dá ṣe fún ara rẹ̀ àwọn tí wọ́n ní ká máa ṣe yìí náà fún rẹ̀ náà lọ́wọ́ fún wọn ní agbára tó ti fi kíni tí wọ́n fi ń ṣe òun náà ní tó jẹ́ jẹ́rọ̀n fún wọn kó lè bá gbá ṣíṣe. wàdọ̀ ìfowópamọ́ wà àmàlù iṣẹ́ wo làwọn màláíkà ń ṣe. àwọn afọ wa wọ́n ní àdàdùn kátó lọ bí iṣẹ́ wọn òǹkà mélòó ni àwọn màláíkà àdìsọ́lẹ̀ kan àdìsọ́mọ̀ méjèèjì ń kù látara ìrántí ọlọ́run tani àwọn màláíkà òǹkà iye wọn
kò sẹ́ni ọmọ o lẹ́yìn ẹni tó dáhùn òun náà ní Allah subhanahu wa ta'ala lófin ni wa ma ya'lamu junuda rabbika illa hu ọlọ́ni kò sẹ́ni tó mọ iye àwọn ọmọ ogun òun nínú àwọn màláíkà àfitani àfòun nìkan bẹ́ẹ̀ bá bí ma tó bá pọ̀ gan-an bàbá kan bẹ lọ́nà ilẹ̀ Yorùbá yìí ní dákọ̀ lónìí ìyàwó lé ní 60 kìíní kan tọ́lọ́fẹ́ bí 16 wọ́n ṣe pé ó sáà ní 16 nù. gbélé ìbádé a ní ọmọ ìyàwó nàmbá kí ni wọ́ kọ́lá wọn dà sọ àmì àbúrò pé àbúrò ni o òun ní ọmọ ìyàwó nàmbá 25 nàmbá kí ni wọ́ lọ́dọ̀ àwọn ọmọ ìyá tiẹ̀ ani nàmbá 16 mi Allahu akbar kọ̀dá tó ṣe kí ni nítorí bí kọ̀dá wọn mọ̀ báwọn màláíkà ṣe pọ̀ sọ́mà méjèèjì tí wọ́n kún sọ́mà méjèèjì tí ò sí gáàfù ibi tí kàmẹ́rin ó ṣe kí ni tí ó wọ̀ yìí ni wọ́n pọ̀ dé ọlọ́mọye wọn ó sì ní sẹ́tọ̀ fún kálukú kí sì mọ́nítọ̀ ẹnì kọ̀ọ̀kan wọn tẹ̀rí nínú àǹfààní táàrí nínú ìmọ̀ sọ mímọ́ àti mímọ́ àti ìmánì nípa màláíkà yóò mọ̀ fún wa ní agbára láti jẹ́kẹ̀mí wọ́n gbáàyè nínú bẹ̀rù Ọlọ́run wípé ìgbà màláíkà wa tó báyìí tó rí báyìí Allah tó dá wọn gan bó ló ṣe kí ni bó ló ṣe tó. wadha'ifuhum wa a'maluhum àwọn ọ̀sẹ̀ wọn tá a sọ pé ọlọ́wọ́n bá ọkàn mi dára ni ọkàn dára pé ọyá ìwọ Jibrilu ń tiẹ̀ ìwọ máa mú ọ̀rọ̀ mi máa lọ lè fún ànábì Ọlọ́run tó bá wù mí láti ránṣẹ́ èyí sànà Muhammad nìkan ni wọ́n pọ́n Jibrilu sí o gbogbo àwọn òjíṣẹ́ láti rí ànábì Nuh oyè alayhi salatu wa salam àwọn gbogbo wọn ni wọ́n rán Jibrilu sí òun ni wọ́n lọ lè sọ ọ̀rọ̀ Ọlọ́run fún wọn káwọn ànábì Ọlọ́run ọba kan máa sọ̀rọ̀ Ọlọ́run ọba yẹn fún àwọn ará ayé kí ayé wọn àtọ̀run wọn lè ṣe kíni kò lè dáa nítorí ní hayatul qulub wọn ní àǹfààní tí Ọlọ́run fẹ́ kárí mẹ́rin pé tọ́rọ̀ ọ̀hún bá ti ń wá sérí ilẹ̀ ẹ̀mí wọn máa da ìwàkiwà ló pòórá nínú kíni nínú ayé wa àwọn àdúgbò ìṣayá àlàáfíà Míkáílì Ọlọ́run bá ní Míkáílì wọ́n dìde lẹ̀ bil qatri wan nabat gbogbo òjò tí ọ̀rọ̀ nílà ń bẹ tí ò ní ọ̀rọ̀ lákòókò ọwọ́ rẹ̀ mọ̀ fi sí òjò tí ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tí ò ní dágége ọwọ́ rẹ̀ mọ̀ fi sí òjò tí ọ̀rọ̀ tí wọ́n máa gbé mọ́tò àtìlé tí wọ́n máa gbé wọn lulẹ̀ ìwọ ní màá rán tọ́wọ́ dá àwọn arúgbìn tí wọ́n máa jáde òjò tí wọ́n máa mú jáde àti ibi tí wọ́n máa rọ̀ sí èyí tí mo fẹ́ bàjẹ́ nu arúgbìn èyí tí mo fẹ́ kó dìde èyí tí mo fẹ́ kó tóbi irú mo ṣe fẹ́ kó dò wọ́n tó tọ́jú àwọn arúgbìn kan bẹ bójú bá pọ̀ ló ṣe kí lọ́ba àjẹ́ Ọlọ́run ti fún Míkáílì ní géèjì gbogbo ẹ̀ èyí tí mo fẹ́ fi ṣàdáwò èyí tí mo fẹ́ fi ṣèkẹ́ èyí tí mo fẹ́ fi ṣèyà ìwọ ni kò ọmọ mójútó ọ̀rọ̀ gbogbo tí wọ́n máa jáde ní inú ilẹ̀ Míkáílì ní yọ̀ọ́ ní Ọlọ́run ọba rẹ ní Yéṣu dìde ńlẹ̀ Ọlọ́run ọba rẹ ní àgbàdo wọn náà ọ̀yá ta kó tóbi. Ìsìráfílù níta aráhùn òní pé bàbá lọ ayé tán wọ́n wò gbé ìwo lọ́wọ́ ìwo ó tóbi ibi ó tóbi dé Ọlọ́run nìkan ló mọ̀ ìrẹ́mọ̀ láìka tó gbé lọ́wọ́ náà Ọlọ́run ló mọ̀ bó ṣe tóbi tó. Iṣẹ́ tá aráhùn òun náà ni pé ó gbé dání tá a bá ti ní wọ́n ti yá ó sì ní póó gbogbo nǹkan ó sì máa parẹ́ Ọlọ́run ó lè dá nǹkan rẹ̀ parẹ́ o gbogbo ìdí ń ṣe yìí kí ni bí ń ṣe jẹ́ wọ́n ọ̀la ni o táwọn òbí màláíkà ní ìran Ọlọ́run lọ́wọ́ níjọ́ tá a bá sùn tó ń fẹ́ dìde nù sàárè náà òun Ọlọ́run kọ̀ọ̀kan jì ọ̀ya yóò ṣe kíni yóò ṣe fún àwọn fèrè gbogbo ájìdì padà láti ní gbogbo màláíkà táwí òun tọ́lọ̀ ṣe bẹ̀ wọ́n sẹ́yìn tí gbogbo wàhálà yìí pọ̀ yìí níjọ́ wọn bá wá sí gbogbo ẹ̀ tán
ọmọ wa ìjọ alikiyama wọn ni wọn wà fẹ́rí kalẹ̀ fọlọ́ pé ya Rabbana ìwọlọ́wọ́n bá wa ma abadinaka haqqal ibada gbogbo àìjẹ àìmú àìsùn àyín náà bó ṣe tó ààrí ọ̀sìn tó bẹ́ẹ̀ ààrí ọ̀sìn tó bẹ́ẹ̀ subhanallah wa ọkàn pọ̀ ni kò tó bọ́ lójú wọlọ́run ṣe tó. wọ́n nínú àwọn màláíkà yìí ṣẹlẹ̀ àwọn màláíkà mẹ́ta tí mo dárúkọ yìí pé àwọn ni màláíkà tó lágbára jù Jibril Mikael Israfil nítorí pé àwọn ni Ọlọ́run so mọ́ gbogbo nǹkan tó fẹ́ ṣe láyé ó so Al-Qur'ani àtàwọn tẹ́lẹ̀ Ọlọ́run mọ́ Jibril ó so àjẹ́ àmúmọ́ Mikael ọwọ́ so àpàlẹ̀ máa yé ó so mọ́ dání Israfil ìbẹ̀rẹ̀ àti ìparí náà wọn làwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló fi jẹ́ pé àwọn àbá aláìní màkà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n fẹ́ kọ́ lóko wọn sínú àrùtò wọn ò ní gbàgbé wọn ò ní kankan ṣe. màláìka kú malakul maut wọn ní ká fọwọ́n pè ní àsàrà ìlú tá n pè wọ́n ní ààrẹ rí fún malakul maut ni màláìka kíni màláìka kú nítorí wọn bá pè nù òun la ní kọ́ máa gbẹ̀mí ẹ̀mí tí ọba bọ́ láago mẹ́sàn-án àbọ̀ kò ní débẹ̀ láago mẹ́sàn-án àbọ̀ kọjá ìṣẹ́jú kan. bọ́bá jẹ́ pé aago mẹ́wàá náà èmi ọba bọ́ bọ́bá dákú ní pọ́tàkì tẹ̀ yóò tún jí padà. orí màláíkà tí ó gbẹ̀mí ìdè tí bá ṣe ń bẹ l'Amẹ́ríkà tọkọ̀sẹ̀ kan tí ó kú tí ń pé lẹ́yìn ọdún kan ni wọ́n wálé ní tí ó gbé wálé ó fi wá kú sí Nàìjíríà lẹ́yìn ọ̀sẹ̀ kan nì yóò fọwọ́ fà á bí yóò fọwọ́ fà wọ́n fà á sí lẹ́sẹ̀. kò wá síbi tí wọ́n lè sáré dé kò sí géètì tí wọ́n lè wọ̀ kò sínú ilé tí wọ́n lè kalẹ̀kùn ẹ̀ àwọn ṣe bí máa ń kán ní nílá kan màláíkà kú àní wọ́n ní kó wá pààyàn ẹ̀yin ló ṣe bí máa kan wọ́n ṣe sí wedding àwọn tó ṣe níjọ wedding kan àwọn níjọ wedding kan tí wọ́n àwọn méjèèjì òsì délé iṣẹ́ tí wọ́n rán lòun jẹ́ wọ́n ọmọ ẹnìkan rí bàbá wà lé wọ́n ní máa ń ṣètò láwọn àpò láwọn àpò màláíkà kú ìdúró ṣe ilé bẹ́ẹ̀ náà lọ́wọ́ ṣe kí ni ìdúró lọ́wọ́ adé náà nù àwọn ní kẹfàrí ilé kẹfàrí ilé kí lọ́kọ́ lọ́wọ́ pẹ̀lú àkọ́kọ́ ìgbélé òun ní kọ́lé fẹ́ni tó ṣe kí ẹni tó gbé bẹ́ẹ̀. bó ṣe wá tóbi tó nǹkan ọmọ wa bẹ̀ yòó lọ́wọ́ pé màláíkà kú dákun yọ pẹ́ díẹ̀ sí dákun yọ pẹ́ díẹ̀ sí ìwé ṣe tán kò ní dáhùn ẹni tó mọ̀ máa ń dá lóhùn ọ̀gá rẹ̀ náà òun náà ni Allah subhanahu wa ta'ala. màláíkà kan bẹ òun ni wọ́n fi ṣe ojú ọ̀nà iná òun náà tún láwọn ọmọọṣẹ́ bíi 19 àléhà tí sáátà àṣà àwọn yìí ń gbóná lọ́lọ́run sọ fún wa pé fún anfusakum wa ahlikum nara ẹ ṣọ́ra yín àtàwọn ará ilé yín níbi ìyà iná àléhà ní iná náà màláíkatun waqudu an-nas wal hijara èèyàn àtòkúta lámàfíkò alayha malaika àwọn malaika tí wọ́n bẹ́ẹ̀ biladun shidad wọ́n fẹ̀ láyà wọ́n nípa wọ́n burú ọlọ́run dá wọn torí àánú. la ya'suna Allaha ma amarahum àwọn ò ní kọ̀sọ́lọ̀ lẹ́nu wa yaf'aluna ma yu'marun ìtọ́lọ̀ bá pa wọn láti wọ́n máa ṣe ẹ̀dẹ́ ni. wọ́n ní tí àwọn kẹfìrí bá wọn ná kọ́lọ́mọdé àwọn wà bẹ́ẹ̀. wọ́n ní wọ́n kọ́ dáadáa ó yá máàlìkù ní jẹ́ máàlìkù. wọ́n dáadáa ó yá máàlìkù. àwọn tó ń bẹ̀rẹ̀ nù náà wọ́n máa ní máàlìkù ní ẹ̀kọ́tù alayna rabbuka báwọn ọba rẹ̀ bá pàwọ́ kó pàwọ́. eléyìí ní ọ̀tọ̀ báwa jẹ́ pé ikú náà lọ́wọ́ tán báwa sọ fún kó pàwọ́. ó sì ti wà nù aṣọ ọlọ́run la yamutu fiha wala yahya. àmì ikú wọn ò sì ní sẹ̀mí tó ṣe kiri tó gbọ́dọ̀. ọlọ́run àbẹ̀wò pẹ̀lú agbára rẹ̀ àtẹ̀mí tí ń bá yín sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ májà kó sọ̀rọ̀ àwọn tàwé o. wọn ò mọ ẹbí rí wọn ò mọ náà rẹ̀ lẹ́nàbí fi ń sọ fún Fatima jọ kan
ó ní ya Fatima ìwọ Fatima sàlíìnì mà ṣíìtì ìjọba gbà lọ́wọ́ mi nísì tètè béèrè o fàyín nílá ókìní ánkìmínà ńlá iṣẹ́ à tá a bá dọ̀hùn má bò ní bàbá o má bò ní bàbá o kò sí personality ń bẹ o ìjọba gbà lọ́wọ́ mi sì ti gbà wọ́n wàá pé ọ fẹ́ gba nǹkan kan lọ́wọ́ mi ń dọ̀ ní tó fi torí ẹ̀wà àlìjẹ́ náà o ìwọ ni kò ṣiṣẹ́ àlìjẹ́ náà fún rẹ o nígbà Ànábì sọ báyìí fún Fatima ní ṣé wò kán wá tí ọ ní ọgbọ̀ngbọ̀n bí ẹsẹ̀ lẹ́yìn náà ẹ bá wọ ara ní ẹsẹ̀ bí àwọn Ànábì Ọlọ́run bá ti rárá kù gbogbo làwọn ṣé wọ́n wà mọ́ onídọ́bà dídá àlùkè àmọ́ yẹn kó yín sínú agbádá àlùkè ń bà mí yẹn sì dùn sínú àlùjẹ́ náà ọ̀rọ̀ àwọn àlùjẹ́ náà ni lọ́lọ́ mọ́sá ìsọ́ni kọ̀ọ̀kan wọn bẹ̀. àwọn màláíkà kan wọn bẹ ibi àlọ́gàládé hùn alikátìbù àwọn tí nǹkan kẹ́yìn ní ìsìnmọ́ wọn lọ́wọ́ láti kọ́ nínú sẹ́ẹ̀rì àti sẹ́ẹ̀kù iṣẹ́ yìí tá a ṣe tí ògiri bò wá láti rí ó lè dọ́sàn àwọn ògiri ló fi kí ni ló bá ṣe lè wá àwọn táwọn ètò kọ́lẹ̀ èyí tá a ṣe tọ́jú pé òkùnkùn ìgbà náà ló lè jẹ́ta náà àmọ́ òkùnkùn ló bò wá láti rí àwọn màláíkà táwé wọ́n ti kọ́lẹ̀ èyí tó jẹ́ pé a lè ṣe ń lù tí wọ́n ti mọ̀ wá ẹni Ọlọ́run bá ní wọ́n ń pè wá ládùúgbò àmọ́ lùtà àti tí iṣẹ́ gbé wa lọ àbí lùtà àti lọ́dẹ dára yìí kò sẹ́ni wọ́n mọ̀ wá ń bẹ̀ wọ́n ń kọjá wọ́n lọ wọ́n bọ̀ náà ni àwọn màláíkà ti kọ́lẹ̀ ọ̀sán òru èyí tó kéré àti èyí tó pọ̀. Ọlọ́run ní wa inna alaykum lahafidhin mo ti yàn wọ́n fún yín o wọ́n máa sọ yín kiraman katibin àwọn alápọ̀nlé ni wọ́n mọ̀ nǹkan kọ́ pọ̀ ya'lamuna ma taf'alun kò sí ń tẹ́sí tí wọn ò ní kọ́ so ti wà náà àdìsí pé tó kùnrin àtòbìnrin tí wọ́n bá bọ́ra alẹ́ òhò ẹ̀ náà wọ́n fẹ́ ṣe sáà ní Ọlọ́run ní káwọn mọ̀láyíkà ó yẹ̀bá kí wọ́n yẹ̀bá àwọn mọ̀láyíkà ó ti ju wọ́n yẹ̀bá sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo ń tẹ́ ń bá ń sọ tẹ́ ń promise ara yín táwọn mọ̀láyíkà ń bẹ bí wọ́n wà gbogbo ẹ̀ lọ́lọ́run fún wọn ní ìròyìn kan kò sí ń tó bọ́ kí ló gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wá ṣe ó wà lọ́wọ́ lọ lọ́wọ́ sì fi láìfi oníláìfi lẹ̀ mọ́ àwọn láìfi títí tó tiẹ̀ náà ti tó ọlọ́mọṣẹ́ ìbọ̀wọ́ láti rí bẹ́ẹ̀ kẹ́rọ ọlọ́ni máa yà lè gbẹ́dùn mi káwọ́lì ọlọ́wọ́n bá ní ẹnìkan ní òní sọ̀rọ̀ kaba ilé alẹ́ rọ̀kìbùn àtìd àfikọ́jẹ́ pé ẹni tá a fi tì í rọ̀kìb tí ń sọ káàkiri tá a fi tì í hùn àtìd ọwọ́ àmà nǹkan dè mọ́lẹ̀ púpọ̀ sàyẹ́dì òṣùpá nínú àwọn tó ń tẹ̀lé àdìjànú ni nígbà tí ó fi ní nkọrin ó ní rọ̀kìbù lọ́wọ́ lápọ̀ tó àtìd lọ́wọ́ ní apó òsì màláìka yà ọ̀kan náà ti tó ń pín sí méjì àwọn afọ olóògbogbo rẹ gbẹrẹ náà wọn kọ àbá àwọn Buhari wọn Musa náà kan tẹ́lẹ̀ ẹ máa ní Buhari ládùúgbà ẹ máa ní ládùúgbà àwọn olórin tó lè kó sàárín wọn tí wọn jẹ lè pósítà wọn káàkiri wọn tó ń lè wọ náà ni o àáfà àtọ lórí yẹn sọ̀rọ̀ ẹ o àáfà àtọ ọba yẹn sọ̀rọ̀ ẹ o ẹ gbọ́ tọ́wọ́ ti máa àáfà àtọ lórí máa sọ̀rọ̀ ẹ wọ́n ti di kankan náà ẹ wà máa ní ládùúgbà kò dá wá ní o ẹ máa ní ládùúgbà kọ́lá ń lọ síra àyà tí mo kà yìí ẹ ní sọ́tù kọ́ àyà 16 ọlọ́run sọ ní àyà mi náà àsukuru àyà 70 ó ní bàálẹ̀ ọlọ́run ní ọ̀rọ̀ oníbẹ̀ zero wa rusuluna ladayhim yaktubun àwọn òjíṣẹ́ wa ń kọ́ ń tẹ̀ sílẹ̀ téèyàn bá wá ti wá ní ìgbàgbọ́ eléyìí èyí ó ti wá mọ̀ pé báwọn ẹ̀dọ́ ọ̀bá rí mi ọlọ́run rí mi o lẹ́yìn ìgbà tó rí mi tán ó tún wá fi ẹnìkan jẹ́rìí kọ́ máa kọ gbogbo ohun tí ń ṣe ọlọ́run ní kó mú wájà kíámà wọ́n lè mú wá téèyàn ó rí báyìí nínú àwọn mọ̀láyíkà tá a wí àwọn kan bẹ adékáwọn dúró ní etí òrùn wọ́n máa òrùn kọ́ máa límìtì ẹ̀ tọ́wọ́ ti fẹ́ pọ̀ jù táwọn ẹ̀rọ ọlọ́mọ ti ní ọlọ́wọ́ bá o òrùn yìí bọ́ ọlọ́run ní kílẹ̀ yìí sí ń bẹ̀ wọn ọyọ rìdíùsì ẹ̀ sallallahu alaihi wasallam.
màláìka Jibril wa ń sọ fún màláìka tó wà ní eré òkè tá nàbí fẹ̀yìn tí igi tó súnmọ́ wọn. wípé ìwọ màláìka yìí ó ṣe sọ fún ànábì pé kó sọ tí ọba fẹ́ kó sọ̀lú mọ́kàdà àti Tọ́ìf. màláìka yẹn bá dìde wọ́n ní ya Rasulullah òjíṣẹ́ Ọlọ́run in shi'ta ọ̀tẹ̀tẹ̀fà àlẹ́ yìí wọ́n bá wú ọ nínú wọn fìtínà rẹ̀ dé ní òkè tó wà níbẹ̀rẹ̀ Tọ́ìf àti tó wà ní parí ẹ̀ òkè tó wà ní ẹ̀yìn Mọ́kà àti tó wà ní ìparí ẹ̀ kí n ní mẹ́rẹ̀ẹ̀rin ọ́ papọ̀ èmi ni mo wà lókè àwọn èèyàn àtìlé àti kèfèrí tó wà ń bẹ̀ tí gbogbo wọn sì dàlúgbà tí yẹn bá ń lọ ata nílé ọlọ́ta. ẹ̀gbọ́n dá níbo ńlọ tọ́ba yìí ní yẹ́s ó ti sẹ́ náà. Ànábì ní la'alla Allah yukhriju min aslabihi man yaqulu la ilaha illa. tí wọ́n lẹ báwọn bàbá wọn ọba gbọ́ sí ó lè jẹ́ lọ́wọ́ padà yọnú àwọn ọ̀rọ̀ ọmọ Tọ́ìf òun ló tutù jù tí gbogbo Sàwọ́dí bá ń gbóná Tọ́ìf làwọn yẹn máa ń sálọ kọ̀sọ́ba tí ò ní ọmọ ọba àtọ̀ba náà tí wọn ò nílé ńbẹ̀ kọ́dà àwọn àbáwọn náà máa ń sálọ èyí tí ara rẹ̀ ọba gba ọ̀run ní Riyadh àbí tí ara rẹ̀ ọba gba ọ̀run Mákà náà lọ́wọ́ di pé kọ̀ wá sí eriwo ìyá ẹyọ kan bẹ̀ lórúkọ Jésù kò sí ńbẹ̀. èyí ń fún àwọn àfáà ní ẹ̀kọ́ pé ká máa ṣe sùúrù lérí kíni lérí iṣẹ́ Ọlọ́run tá a bá ń ṣe kíni tá a bá ń jẹ. kọ́lọ́ musa ìṣàmù wa tó okùn ṣẹ́jú ẹ̀yin ọmọ ìyá mi nínú àwọn màláíkà kan bẹ tó jẹ́ pé yudabbiruna amra nutfa Ọlọ́run ọba ó fà wọ́n sí nkíà gbogbo aboyún àwọn aláboyún pẹ̀lú àṣẹ Ọlọ́run làwọn màláíkà ó fi sọ omi ìdí rẹ̀ àti tọ̀dọ̀ ìyàwó rẹ̀ wọ́n wà mísè papọ̀ láàbù bẹ́ẹ̀ wọn Ọlọ́run nìkan ní sin darí ẹ̀ wọ́n wò wọ́n jẹ́ mọ́ra wọn wọ́n mísè mọ́ra wọn lọ́wọ́ adé ẹ̀jẹ̀ àwọn náà ni wọ́n tún ṣiṣẹ́ tí ó fi di kíni tí ó fi di báṣẹ ran àwọn náà wọ́n máa yọ eegun nínú ẹran pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba àlùbáárì ọba tí eegun nínú ẹran tọ́ba wa pé tán wọ́n ní tọ́ba pé tán wọ́n wà mú kálámù àti ìwé fẹ́ẹ̀nì kankan wọ̀ bó ṣe rí lẹ́yìn Ọlọ́run wa ní ṣe ti mú kálámù àti ìwé ṣe é mọ̀ pé mo dáa wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kọ́ kádàrá rẹ̀ Allahu Akbar níjọ́ ni wọ́n ya fọ́tò bá a ṣe rí àwọn màláíkà ní ìwọ Ọlọ́run kí ni ká máa wá kọ Ọlọ́run ní ẹyẹ kọ pé yóò lọ́dún mẹ́ta láyé kò sí bí ọ̀yẹ́ o kò sí babaláwo kò sí sẹ́wọ̀ ẹ̀kọ́ 120 fẹ́lẹ̀ yìí ọ̀kan ní ẹ̀kọ́ 70 Allahu Akbar ẹ̀kọ́ sọ̀kan péré fẹ́lẹ̀ yìí sẹ́rẹ́ lẹ́yìn tiẹ̀ ẹ má kọ́ nǹkan kan fún nígbà tí dáa tó ti pé ó sì kú síbẹ̀ náà àjẹkọ́ ọlọ́ọ̀lọ́pàá nkẹ́ kò sí kìí ṣe ọba tí màá ń wéṣítì ń tọ́da ó nídìí tó fi ṣe kí ni tó fi ṣe bẹ́ẹ̀ ọmọ mi eré burúkú ayé àtọ̀run ní mọ̀ wáyé àtọ́ba wáyé sádùn àbáwá pọ̀ níta akọ fún ọ̀dà níjẹ́bẹ̀ o ọlọ́run wa ni ọ̀dà àmọ́ fàdúrà mọ́ iye padà ẹ̀yẹ ní kọ́ wọ́n ọmọ bọ̀ padà ọmọ hàn lé màmá ní kọ́ wọ́n bọ̀ wọ́n máa káwọ́ lérí níbo lọ́wọ́ ọlọ́run ọba rẹ̀ òun náà mọ̀ síbẹ̀